Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ọdẹ ọdún bí ẹ̀yin ènìyàn mi ó ti ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí èpè yìí pọ̀ kí ló dé tí Ìgbò ń bára wọn jà nítorí Yorùbá ìjà ìlara kì í tán bọ̀rọ̀ ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn Ìgbò wọ́n tún ti ṣe kíni wọ́n tún ti ń para o wọ́n ti ń bínú wọ́n ti ń jà wọ́n ti ń gbéná wojú ara wọn ẹ̀wọ́ ẹ̀yẹ ènìyàn rí ṣé ẹ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn yánmírìn yẹn mi ì kàn lè sọ pé kò sí èèyàn lára wọn ni yes now èmi ti sọ fún yín pé Yorùbá nation la fẹ́ ṣe rí gbogbo wọn Nàìjíríà yìí kò lè help Nàìjíríà kankan gbogbo we should come back yẹn kò lè help nítorí wípé ṣe rí àwọn ẹ̀yà méjèèjì tó kù yìí Ìgbò àtàwùsá gbogbo wa la mọ̀ pé wọn ò gbà ti Yorùbá gbogbo wa la mọ̀ pé wọn ò gbà ti Yorùbá bẹ́ẹ̀ ni nítorí pé tẹ́ ẹ bá rí àwọn ìwà òṣì tí wọ́n tún wù lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin mi ẹ máa bá mi ká lọ ẹ jáde o kẹ́ ẹ wá gbọ́ kẹ́ ẹ wá wo ayé àwọn ọmọ Ìgbò ẹ jáde kẹ́ ẹ wá wo ayé wọn lóde ẹ wá wo báyé wọn ṣe rí ẹ rí Darlington ìyẹn Darlington náà Darlington àbẹ̀wòǹkọ́ of all people so now Darlington lè jáde ó lè bú àwọn ọmọ Yorùbá Darlington lè jáde Darlington ni ó ti ń bú àwọn Ìgbò obìnrin ó ń bú àwọn aráàlú ẹ̀ tó jẹ́ Ìgbò obìnrin ó ń bú wọn ni tó ń gbé wọn ṣépè tọmọtọmọ kí ló ṣẹlẹ̀ ṣàfẹ́ sọ pé wọn ò gbọ́ra wọn yé ni mo mọ̀ pé ẹ máa rò bóyá wọn ò gbọ́ra wọn rí irọ́ o ẹ wá gbọ́n bó ṣe lọ Darlington bú àwọn Ìgbò obìnrin tí wọ́n ń fẹ́ ọmọ Yorùbá olórí wọn ò pé ni ó ní tí kì bá ṣe bẹ́ẹ̀ báwo lẹ ṣe lè máa fẹ́ ọmọ Yorùbá bíi pé wọ́n wá ń jí wọn gbé ni nílẹ̀ Ìgbò kí ló bí wípé ó tún wá ń bá wọn jà pé wọ́n tún wá ń bímọ fún wọn Darlington yarí ni ó ń gbé gbogbo wọn ṣépè ní pé orí wọn ò pé wáyé tó fi jẹ́ wípé wọ́n ń fẹ́ ọmọ Yorùbá tí wọ́n dẹ̀ tún bímọ fún wọn Yorùbá máa ń kóyàn gan á kó wọn nínú àbí wọ́n kó Yorùbá jẹ àbí ẹ̀yin ènìyàn mi wọ́n kó Yorùbá jẹ ni wọ́n kó wa jẹ ni wọ́n dẹ̀ gba bẹ̀ wọ́n dẹ̀ ń fẹ́ wa àwa náà dẹ̀ kí ni a dẹ̀ ń kó fún wọn kí wá ló wá fàbínú ẹ wo ẹ̀yin ènìyàn mi Darlington ṣe ni ó ń bu àwọn Ìgbò ẹgbẹ́ ẹ̀ ní ò tó jóbìnrin tó ní orí ogun ò pé débi pé ó ń bú wọn tọmọtọmọ tí wọ́n fẹ́ àwọn ọmọ Yorùbá ó ṣépè fún wọn àti àwọn ọmọ tí wọ́n bí fún àwọn ọmọ Yorùbá wẹ́ kì í tiẹ̀ ṣẹ̀bi òun náà gbogbo alámọ̀ kì í ṣẹ̀bi ẹ àbí Darlington yẹn náà kọ́ that same Darlington but that same Darlington wey be say him dey befriend Yorùbá girl àbí no be that same Darlington sure tó ṣe Darlington tó jẹ́ pé ó yan ọmọ Yorùbá lálẹ́ o tó jẹ́ obìnrin o àbí no be that same Darlington as at some months ago níbi kan bí oṣù mélòó sẹ́yìn ni ó ń gbé placard kan jáde tí ó ń gbé kiri tó ń pariwo pé òun wá ọmọ obìnrin no be that same Darlington wey dey look for girls to marry ṣó Darlington tó yẹ pé òun náà ni ó ń wá ọmọ obìnrin tí ó máa fẹ́ tí ó ń gbé placard kiri nígbà yẹn pé òun wá ọmọ obìnrin tó máa fẹ́ that same Darlington he get girlfriend o much more he go get no be say he get girlfriends o tó dẹ̀ jẹ́ pé Yorùbá pẹ̀lú àwọn girlfriend díẹ̀ tó dẹ̀ jẹ́ pé Yorùbá pẹ̀lú àwọn tó jẹ́ girlfriend díẹ̀ now ohun yìí kan náà ló wá ń pariwo tó ń gbé wọn ṣépè ohun yìí kan náà ló wá ń pariwo tó ń bú wọn tó ń ṣépè pé kí ló dé tó fi fẹ́ Yorùbá ohun yìí kan náà ọlọ́run mi ti mọ̀ tẹ́lẹ̀ pé kò sọ́mọ gidi nínú àwọn Ìgbò àwọn yánmíràn yìí kò sí kankan nínú wọn wèrè ni wọ́n torí ìdí tí mo fi mọ̀ pé wèrè ni wọ́n pé àwọn ló máa wá jà o àwọn ló máa wá jà bẹ́ẹ̀ tó bá wá rí jà tán tó bá tọ́jà tí wọ́n rí pé wọ́n gbé fún wọn padà back to back wọ́n á mórí wọlé wọ́n á máa ṣe peace wọ́n á máa show sympathy
wọ́n á máa ṣe bí aláàánú Samaria, wọ́n á máa ṣe bí pé wọ́n ń fìyà jẹ àwọn lórí ilẹ̀ wa. Ẹ wo àwọn náà máa wájà, wọ́n máa sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ bíi pé ìyà ń jẹ wọ́n. But àwọn yìí náà ni wọ́n máa ń wájà jù nínú gbogbo ẹ̀yà tí mo ti mọ̀ nílẹ̀ Yorùbá. Yánmírín ni Yíbò yìí ni. Ṣẹ́rí àwọn Yíbò yìí wàhálà wọn pọ̀, àwọn ló máa ń tọ́ wàhálà. Jẹ́jẹ́jẹ́jẹ́ lọmọ Yorùbá máa wà, àwọn ló máa ń tọ́ òun. Torí látàyè báyé láti mọ̀ pé Yíbò lè ṣe láìsí Yorùbá níbẹ̀. Kò sí ní. Yíbò lè ṣe láìsí Yorùbá. Ṣé ń ráyé o? Wọ́n ń tọ́jà. Níbo rẹ̀ dúró bá ìlú wọn gbé wọn lọ sá kúrò nílùú wọn lọ wá sílẹ̀ Yorùbá. Tó máa sọ pé àwọn wá ń ṣọrọ̀ ajé. Àbí àwọn wèrè yẹn náà kàn ní. Tó ń claim pé àwọn náà làwọn lẹ́kọ̀ọ́. That same Darlington yìí náà ni ó ń bọ́ta tó ń pariwo pé kí àwọn ọmọ Yíbò lọ máa gbé àwọn bára sínú omi o. Ṣé rí pé the same Darlington náà ló ní issue. Ẹ wo ẹ̀yin ènìyàn mi, ẹ wo Yorùbá nation la fẹ́. Ìjà òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó nítorí pé kí ni ẹ jẹ́ ká dìde o láti gbára wa. Bí bẹ́ẹ̀ kọ́ ṣe rí àwọn Yorùbá yìí, bí bẹ́ẹ̀ kọ́ ṣe rí àwọn ará bíi wọ́n ṣetán láti gba ìjọba lọ́wọ́ wa ni. Bí àwa ò ní gbà nítorí wípé a ti ṣetán láti jà fún ẹ̀tọ́ wa, a ti ṣetán láti jà fún òmìnira wa. Ẹ wo ẹ jẹ́ ká sáré wo àwọn àtẹ̀jíṣẹ́ kọ̀ọ̀kan tí àwọn ènìyàn ṣe. Ṣé ẹ rí báyìí o, ohun tí àwọn baba ńlá wa ṣe ń sọ wípé kí Yorùbá má fẹ́ àjòjì nìyí o. Àwọn Ethiopia kì í fẹ́ àjòjì, àwọn Jew kì í fẹ́ àjòjì. Àjòjì tá bá fẹ́ àwọn ọmọ wọn ló máa ba àjòjì tá bá fẹ́ àwọn ọmọ wọn ni wọ́n máa ń ba ilẹ̀ wa jẹ́. Ó ga o. Àwọn mìíràn tún sọ̀rọ̀. Ẹ tún gbọ́n táwọn ènìyàn míì sọ. Àfi kí Ọlọ́run kó gbà wá ní ọwọ́ àwọn apanijayé. Ẹ tún gbọ́n nǹkan míì tí ẹlòmíràn tún sọ. Ọmọ Yíbò lórí burúkú. Wọ́n ṣe sọ fún àwọn ọmọ Haúsá wípé àwọn jìjọ ní ilẹ̀ Haúsá àbí kọ́ lọ sọ fún wọn ní Àbújá. Ṣebí ìgbàkúgbà tí àwọn ọmọ àlè Yorùbá gbà fún wọn ni. Ṣé rí wọ́n ní ìgbàkúgbà tí àwọn ọmọ àlè Yorùbá gbà fún wọn parọ́ nítorí pé tó bá jẹ́ pé àgbà wọn láyè ni wọn ò ní wá máa halẹ̀ lórí ilẹ̀ bàbá wa àbáwọn Yíbò yìí náà kọ́. Ṣé rí gbogbo nǹkan tí wọ́n ń ṣe báyìí láti lè rí pé àwọn ṣe kí ni àwọn náà fẹ́ máa trend ni. Bẹ́ẹ̀ Ọlọ́run ò ní gbà. Nítorí náà ènìyàn mi ẹ bá mi share, ẹ like, ẹ subscribe, ẹ jẹ́ kí mẹ́sẹ̀jì yóò lọ viral, ẹ jẹ́ kó yí àwọn ènìyàn pé Yorùbá nation la fẹ́, no retreat, no surrender. La fi ń fàsìkò yìí sọ fún yín pé ó dàbọ̀.